Hello. Hello, ẹ káalẹ́ sà. Kí lẹ ń là kọjá mà? Ẹ káalẹ́ sà, ìjọ sáwọn kan mo fẹ́ fi lò yín sà. Mo máa ń kọ́ ọmọbìnrin kan. Ọmọbìnrin tí mo kọ́ yìí ìyá rẹ̀ sí ní Nàìjíríà. Níwọ̀n ẹ̀dẹ̀ máa ń ṣe dáadáa sí mi láti bí oṣù mẹ́ta báyìí. Wọn ò san owó fún mi. Ó dẹ̀ máa ń ṣe dáadáa. Mo dẹ̀ ti ń nídìí owó yẹn gan. Torí mi náà máa ń fi owó yẹn sọ̀pọ̀tì ilé ìwé àwọn ọmọ mi ni. Bọ̀ mi sọ fún ọkọ ẹ̀ torí mi fẹ́ sọ fún ọkọ ẹ̀. Torí pé ọkọ ìgbà tí wọ́n ti gbéṣẹ́ yẹn fún mi lọ sọ fún mi pé lóye wọ́n máa sọ fún mi pé ló ti pè mí láti àbúrò pé ọkọ sọ pé òun ló máa take care ṣe home service ti ọmọ yẹn. And the man is paying for the child fees. So ìṣèlú ṣáṣe yóò máa jẹ́ máa appreciate mi tó bá fẹ́ sanwó mi gan tó bá rí pé oṣù yẹn ti lé tí kò tètè san kó tó máa fi additional money á tó fi sí. So mo ṣàwọn send message for several times. Ó wá di bí on the 15th of this month wọ́n ṣàwárí reply mi pé àwọn máa san owó tí àwọn jẹ ní apology for ilé nínú òkè náà. Mo tún fi send another message wọ́n reply mi mo mi fẹ́ sọ fún ọkọ wọn torí pé mi fẹ́ kí ọ̀rọ̀ yẹn kó fa mi sọdá sábìlì àárín àwọn àti ọkọ wọn. So I don't know what to do sir, kí ni mo lè ṣe. Talent tó sanwó fún yín tẹ́lẹ̀ mà. Ìyàwó wọn ló máa ń sọ kò dẹ̀ sí ní Nàìjíríà. Ẹ ṣe ó ti á doṣù mẹ́ta báyìí tí wọ́n san mà. Bẹ́ẹ̀ ni sà ó ti pósù mẹ́ta Ìjọ wo báyìí. lọ sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì sí yín mà pé kẹ́ má bínú pọ̀ máa san? On the 15th of June. Náà sẹ́ǹdì àbí? Bẹ́ẹ̀ ni sà. Wọ́n sọ pé bàbá ìlànà máa sanwó yẹn àmọ́ sọ pé bàbá ìlànà máa san. That time ní on the 15th of June wọ́n sọ pé àwọn máa san ní Friday. Láti ìgbà yẹn wá ń kọ́. Láti ìgbà yẹn ní ìdẹ̀ tí ìgbọ́ any response máa tún sọ pé hope everything is fine. Màá tún text message hope everything is fine. Wọ́n reply yín. Bẹ́ẹ̀ sà, wọ́n wá sọ fún mi pé ìgbà tó gbà kọ́wọ́ sọ fún mi pé àwọn fẹ́ wálé káwọn máa wálé ní August between me and her mo ní òkè mà. Ẹ mọ̀ tí màá sọ fún mi. Wọ́n dẹ̀ fún máa ń yín. ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ lò mà ẹ gbọ́ tèmi mà. Ṣọkọ wọn wà Nàìjíríà. Yes sir. Ṣé ilé tí ọkọ wọn ń gbé àtọmọ yẹn létí ló máa ń kọ́ ọmọ yẹn? Ẹ̀rọ ibi ọkọ wọn gbé ibi ọ̀tọ̀ ọmọ wọn wà lọ́dọ̀ grandpa wọn. Etí màá sọ lélẹ̀ arábìnrin tí yóò ní bàjẹ́ o. Àmín. Ẹ jẹ́ ṣe sùúrù díẹ̀ sí fún wọn. All right sir, ẹ ṣé sir. Ṣé ẹ rọ́mọ tẹ́ ń kọ́ yẹn ẹ gbọ́ tèmi o. Yes. Ẹ gbọ́ tèmi ẹ jẹ́ n ṣàṣírí kan fún yín. Kí n ṣàṣírí kan fún yín lénìí. Ṣé oríwọ tó jẹ́ olùkọ́ tó ń kọ́ ọmọ nílé ìwé? Pàápàá ìwọ tó jẹ́ pé kì í ṣe ọmọ tó wà ní kíláàsì yẹn mi ìsọ̀rọ̀ pa wọn. Irú àǹtí tó ń pè ń sìn ṣé ẹ mọ̀ pé ọmọ tẹ́ ń kọ́ yẹn ọmọ yẹn dá yín mọ̀? Ẹ ló mà. Mo wà pẹ̀lú yín sà. Ṣé ẹ mọ̀ kọ́mọ yẹn ti mọ̀ yín? Bẹ́ẹ̀ ni sà. Nígbà àwọn tíṣẹ̀ pátápátá tó kọnu ayé kò lè gbàgbé ẹ̀yin láéláé pé wọ́n á kọ́ nílé àbí bẹ́ẹ̀ kọ́? Yes sir. Bẹ́ẹ̀ náà ni ìwọ tó jẹ́ àfáà míì tó ń lọ kọ́ àwọn ọmọ kan ní kéwú. Àṣírí ayé nìyẹn o. Ọmọ tó ń lọ kọ́ kéwú yẹn wọ́n jẹ́ kí n tẹ̀ ẹ́. Ìlọrí ojúgò wọ́n ti di ọmọ ẹ̀. Owó tó ń gbà yẹn kọ́ mọ́ ọ. Lóòótọ́ wàá gba owó wọn á fún ẹ lówó ẹ tó bá jẹ́ lówó. Ọmọ yẹn ti di ọmọ ẹ̀. Kábíyèsí Ọlọ́run. Ọmọ tẹ́ ń kọ́ yẹn ó ti di ọmọ yín. Thank you sir. Wọ́n máa sanwó yín o. Ẹ tó wá gbọ́ tí mo fẹ́ sọ yìí. Ẹ tó wá jèrè ọmọ yẹn. Àmín. Mi ìṣàdúrà. N tó máa ṣẹlẹ̀ mò ń sọ fún yín yẹn. Kí edórí ìwọ tó ń kọ́ ọmọ ní kéwú náà tó ń kọ́ ọmọ yẹn ní kéwú. Ọmọ yẹn ti dára àwọn ọmọ ẹ̀ wọ́n lè gbàgbé ẹ̀ láéláé. Intimacy ti wà láàrin ẹ̀yin méjèèjì. Ọmọ tí wàá kọ́ tí wàá bá ṣeré tí wàá bá ṣe gbogbo ẹ̀. Tó bá di lẹ́yìn wá ọ̀la tán ọmọ yẹn bá ya dáadáa tí wọ́n sọ ni pé ó yá ṣe ti pàfà yín ṣe ti pe àǹtí tó máa ń kọ́ ẹṣẹ́ ń gbà yẹn tó ti pè wọ́n tó ṣe kinní kan. Ẹ̀yin kò mọ̀ pé àwòbí yẹn pé ọmọ mi ń kọ́. Gbogbo ẹ̀kọ́ lowó máa o. Ṣó ti yẹ yín mà ẹ sì máa gba owó yín ọmọ yẹn ti di ọmọ yín tẹ́ ẹ bá bí ọmọ mẹ́ta ẹ ká ọmọ yẹn mọ́ ti di mẹ́rin. Okay sir. Ṣé mo sọ̀rọ̀ mà ẹ kà mọ́ ó ti di mẹ́rin. Yes sir. Kí ni jẹ́ kí ni àná? Ọlọ́run ní fi yín lẹ̀ mà á jèrè àwọn ọmọ wa ẹ kú kalẹ̀. Thank you sir. You're welcome ma. Àmín ma. Yes ma. Ṣé mo lóore o?
hello. Kalẹ́. Ẹ kalẹ́ dáadé kílẹ̀ ńlá kọjá sá. Sẹ́rí prógámù yẹn òkòkò ọgbọ́n. Mo láti ìrẹsì àgbáìsì àwọn obìnrin méjì àkọ́kọ́ yẹn àti pẹ̀sì àgbáìsì bàbá wòlíì yẹn. Ọlọ́run ló jẹ́ kí ọkọ ẹ̀yìn ó bímọ. Ẹ ṣe dáadé ẹ ṣe pọ̀. Ìyá lọ ẹgbẹ̀gbẹ̀gbẹ̀. Ìgbà tó ní sọ̀rọ̀ rẹ̀ fi pọ̀ ní pé ẹ má lè rí pẹ́ẹ́lí kankan sí i. Sẹ́rí nẹ́tọ́ọ̀kù gbà. Ó ti ní 20 times ó ti pè é. Ó sì wọ́n tí ẹ̀fẹ́ pàpọ̀ ìgbẹ́ ẹgbẹ́ kò sí ẹnìkan sí ẹnìkan kan ẹ̀ láti nígbẹ̀kẹ̀ ẹgbẹ́ ẹnìkan sí ẹnìkan ìrọ̀ kan máa sáré kiri ni ẹgbọ́n ọ̀rẹ́ sọ fún mi. Dáàdì ẹlò dáàdì ẹlò sà dáàdì a sọ lórí òtò pé nìkankan ń ṣe nìkankan gbólóhùn tí mo sọ síta yẹn dáàdì ẹ máa gbọ́ ìsọ bẹ́ẹ̀ ní tí mo sọ pé yẹn dáàdì mo gbọ́ Yorùbá gan mi ì sọ pé nìkankan ń ṣe nìkankan tẹ́yìn nǹkan bá ti ń ṣe nìkan mi ní sọ lórí ètò mi ì sọ bẹ́ẹ̀ in tí mo sọ leléyìí in tí mo dẹ̀ sọ dáàdì mo sọ gbólóhùn kan mo ní kò lè yé ẹ̀yin bàbá wa tó wà nílé àti màmá wa ó ti yé àwọn tí yóò yé kò lè yé ẹ̀yin sà dáàdì dáàdì kí ni iṣẹ́ yín tẹ̀ ń ṣe sà kí ni iṣẹ́ yín dáàdì. èmi máa fẹ́ tàbí ní o. ẹ ṣe dáàdì in tí mo sọ yé mi ó dẹ̀ ti yé àwọn kan náà tó yẹ kó yé ẹ̀yin sọ pé nìkankan ń ṣe nìkankan no mi sọ bẹ́ẹ̀ mi sọ bẹ́ẹ̀ no ṣe nìkan bí bá wà no ìlàjì náà fẹ́ mi sọ pa yẹn. ẹ máa ní ìṣòro àjà ẹ máa ní tó dàrọ. ẹ ṣe dáadáa ẹ ṣe. 07048800897. hello. hello sir ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ mà kílẹ̀ ńlá kọjá mà. nǹkan tí mo là kọjá ni wípé mo ti bímọ ẹyọ kan so mo ṣẹ̀ṣẹ̀ bímọ ní last year ni nǹkan tí mo wá fẹ́ fààyàn ni pé àwọn mọ́mísì mi wọ́n wá ń disturb mi pé kí n sọ fọ́kọ mi kó wá sanwó orí mi ká wá ṣe wedding meanwhile kò dẹ̀ tí sí capacity so wọ́n ṣáà ń disturb mi gan so wọ́n ti fẹ́ kí n máa bí wọn mi ṣàmù mi gbogbo mi rẹ̀ ṣàbàyè fún wọn tí wọ́n ṣáà ní mi lára. ẹ ṣe kí ni èjì yín báyìí mà. 26 years ní sà. ẹ ti bí ọmọ kan báyìí. bẹ́ẹ̀ni sà. ẹ tún máa bí sí nínú ilé ọkọ yín yẹn náà ni o. àmín. nínú owó nínú ọlá nínú ẹ̀mí gígùn àti àlàáfíà ara. àmín. àwọn òbí yín yẹn náà dẹ̀ ní ọ̀nà máa jèrè yín pẹ̀lú agbára Ọlọ́run ní kánjúkú pẹ̀lú agbára Ọlọ́run. ṣẹ́yìn ni àkọ́bí àwọn òbí yín. mi kì í ṣàkọ́bí second born ní sà. àkọ́bí yẹn ti marry tiẹ̀ ṣọ́kùnrin ní àbóbìnrin. bẹ́ẹ̀ni obìnrin ni. òun náà ṣe wedding gbà yẹn ni. ó ṣe bẹ́ẹ̀ni ó ṣe wedding. ẹ̀yin náà ó ṣe tiyín nínú owó àti ọlá ẹ ṣàmì. àmín àmín sà. ẹ ṣe tiyín náà ẹ ṣe rí ṣe bí dáàdì yín àti mọ́mí yín ló ń sọ pé kẹ́ wá ṣe ká wá sàn kó rí yín àbí. mọ́mí ni mo ní mi ní dáàdì bọ̀ mo ní step father bẹ́ẹ̀ nípa. ṣe rí mọ́mí yín tí wọ́n sọ náà dáa wọn fẹ́ ṣe yín níyàwó sàárà ni ṣó ti yé yín mà. dáàdì kò ń ṣe pé mo ti ṣetán tí mo fẹ́ dáàdì mẹ́mà mi kò ń ṣe pé mo ti ṣetán tí mo fẹ́ márì náà ọ̀nà ìlànà tẹ́mi àtọkọ mi ti lọ ni mo lóyún sómi ìrẹ́lẹ̀ ṣẹ́yún nǹkan tó jẹ́ kí n fi sílẹ̀ nìyẹn kò ṣe pé mo ti ṣetán tí mo fẹ́ wẹ̀dì náà. ó dà bẹ́ẹ̀ ní tẹ́wàá ṣe lélẹ̀ ẹ farabalẹ̀ mọ́mí yín ò kì í ṣọ̀tá yín o ṣe ti gbọ́ wọn kì í ṣọ̀tá yín o ẹ jẹ́ kí mọ́mí yín understand nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ mọ̀ sọ ní sọ̀bínú màámi ẹ rí kí mi tí ì ṣetán láti ṣègbéyàwó èmi àtọkọ mi a ṣe ń kọ́ọ̀tì lọ́wọ́ ni lóyún dé ṣùgbọ́n mi ì fẹ́ ṣẹ́yún ẹ jẹ́ ká ṣiṣẹ́ díẹ̀ sí kára wa balẹ̀ á ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ fún wọn ẹ jẹ́ ká mọ̀ ìpẹ́yìn náà ní nǹkan yẹn ṣe wọn ò fẹ́ kẹ́ ẹ jẹ́ ìyàwó sàárà ni torí àwọn ọkùnrin tẹ̀ ń wé náà a ṣe é predict ṣọ́rọ̀ mi ti yé yín sìn yín àgbàlagbà dẹ̀ ni tó jókòó ibi tó jókòó sí yẹn ní tó ń ṣẹlẹ̀ Mọ́kọ́lá ó mọ̀ tó bá jókòó sí Wo Road ọmọdé gan lè dé Mọ́kọ́lá yẹn kọ́ wọ́n mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ sọ̀rọ̀ mi ti yé yín sí arábìnrin ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ lọ bá mọ́mí yín kì í sọ̀rọ̀ ọjà rárá máàmì ẹ má wọrí ní tí ì ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ṣègbéyàwó oyún kàn dé ni a ṣe wedding ẹ jẹ́ ká ṣiṣẹ́ díẹ̀ sí i ṣé ẹ ti gbọ́ ṣé ẹ fẹ́ gbaṣu ni má wọrí ẹ gbaṣu ẹ gba gbogbo ẹ
ẹ kàn fi ṣàwàdà kò lè náà. Okay. Ọlọ́run ní fi yín lẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run. Yes, ma'am. Yes, ma'am.